fóònù. má jẹ́ wọ́n dọ̀ padà sáyé àtijọ́ èyí gbọ́dọ̀ dájú kọ́là kọ́dà ju òní lọ. bọ́ ọ bá ti padà sáyé àtijọ́ ayé ẹ̀ ti bàjẹ́ nù. inú òkun lọ́mọ wà wọ́n pọ̀ tí wọ́n bẹ́ ní òkun ṣe common sense ọ̀kọ́mọ̀. àwọn kan wà tó jẹ́ pé ẹranko ni wọ́n ṣùgbọ́n èèyàn ni. ẹ̀ sì rí èèyàn ẹranko a máa tó ibi tó lọ ń darí yìí sí ibi tí ó yẹ kó ní ọ̀lọ́ lájú ṣé orí mọ́kà bó ṣe rí láti dán wọn ti kó sàkó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé mọ́kà bó ṣe dá ọmọ èèyàn tó lọ bẹ̀ lọ́dún yìí ìtí a fi ń lọ bẹ̀ ní pé ìlú tó má jùnú láyé ibẹ̀ kò sí ilé ọmọ sàn lẹ́gbẹ̀ẹ́ bẹ̀. kò sí ilé ọmọ sàn ilé àwọn aṣẹ́wó kò sí lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ní Mádínà kò sí ibẹ̀ ọlọ́mọ́nìsì àfi táwa náà sọ́dún. ìjọba ní agbó ṣàkó bẹ́ẹ̀ ní aṣọ di mímọ́ nítòfin mánu ní tí Mákà fi yàtọ̀ gbogbo ní gbogbo ilé ayé tá a wà yìí Mákà ló yàtọ̀. Mákà àti Mádínà ibẹ̀ ní òsì ilé ọtí tí a ti mú Chelsea tí a ti mú wọn 5 àbí kílẹ̀ ń pè é tí wọ́n máa jẹ́ gbogbo tábẹ̀lẹ́tì tí wọ́n ti jọ́ra bẹ̀ wọ́n ti fẹ̀rù já ọ̀rọ̀ àmọ́ ní ọ̀dọ́ àní ọ̀mọ́ àní bọ́ bá gba ṣé ibi à ń gbé bọ́ sí káàkiri ilé fẹ́ pè mí. Ọlọ́run ti rán wa èmi ẹsẹ̀ nàbí ipò ọba ni ọba àkọ́kọ́. Adéwálé Àkànbí gangan mọ̀tàn gbòòsà ẹ̀gbọ́n tó ọkọ̀ dé ipò ọba òun lọ́lọ́run sọ pé ìwọ ni ó sì kéde nítorí àwọn baba ńlá mi jẹ́rìí sì ṣe dáadáa ìdẹ́yìn adé adéoyè Adékànbí Àyìnlá mẹ́tò Àyìnlá Lámúyẹ àwọn bàbá mi jẹ́rìí ṣe dáadáa Àbùbákí àwọn bàbá Abdulrahman ní Ajíkọ àwọn bàbá ilé amí àwọn aláyé àwọn tí a fi ṣe dáadáa lóyè àwọn ni Ọlọ́run gbogbo pé bàbá tó bí yín dá àwọn bàbá tó bí yín àwọn bàbá rẹ̀ ẹ jáde láti inú ilé rẹ̀ inú bàbá tó dáa tí ọba rí bẹ́ẹ̀ ni sọ àwọn ará Mọ́kà àwọn náà jáde láti inú ẹni rẹ̀ ẹ̀yin náà ẹ ti jáde látara ẹni rẹ̀ ẹ̀yin ẹsẹ̀ wo àwọn ìlú kan wà tí wọ́n máa ní ìlú orí aládé kọ́ wo orí abọ̀rìṣà wo àwọn orí abọ̀ àwọn headquarters ìbọ̀rìṣà wọ́n yàtọ̀ sí headquarters aládé ọba tó bá ti gbọ́ lọ́n gbàgbọ́ ẹni kíni olórí aládé o aláṣẹ lórí òrìṣà àròlé Olódùmarè. ẹnu ọkọ ọmọ orílẹ̀ fún ọmọ orílẹ̀ fún Ọlọ́run èwo ló mú òun ẹ̀yìn dábàá bẹ́ẹ̀ sanwó olórí aládé èmi Adéwálé Àkànbí ọ̀sùn ọba tó gbé ẹni tó fi jọba gbogbo òun gbọ́dọ̀ ṣe competition wípé ọba tó ń fi ìyàn jọba ẹni tí ń fi ìyàn jọba lọ bá àwọn ọba gbogbo ọba pátá òun lè employ àwọn olóògbà wọn ṣiṣẹ́ ọba tó bá ti ń bọ òrìṣà kò ṣe kí ni kò jíṣẹ́ bẹ́ẹ̀ tó gbà sí ṣé kò ti tọ́jú òsì kò ṣe ó ti wà suspension lọ́wọ́ rẹ̀ abẹ́gbọ́ àjọba àwa wá ti gbé ọkọ̀ Ìwó sọ́dún ẹ̀ tó ní ayé àtẹ̀pẹ́ káwọn náà gẹ́sẹ̀ kí ni tí a bá fẹ́ dépò ipò tí wọ́n wà káwọn náà gbóòsà ká gbóòsà kí á gbèlú wọn kí á gbè lọ́nà lọ kó o bá ti gbèlú ẹ lọ́nà lọ ìlú náà ègún bò bẹ̀ ègún pọ̀ ẹ̀yin ọmọ tẹ wálé yìí àmì ègún pò lórí ilé yìí nítorí ègún tí máa bẹ́ẹ̀ dá fà ọ́ pọ̀ kìí ṣe ègún ìdílé ti ẹnìkan
o ti fẹ́ yàwó